Padà sórí ìkànnì YouTube wa tó bá wá jẹ́ ìgbà àkọ́kọ́ leléyìí tí ẹ ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa wà lórí ìkànnì YouTube yìí, ẹ má gbàgbé kí ẹ kàn bá wa ṣe kíni, ẹ bá wa tẹ subscription button yẹn àti notification bell so that gbogbo ìgbà àti àsìkò tí a bá ti ń ju àwọn review bí eléyìí ẹ máa láǹfààní láti rí. Kí la mú wá fún yín lọ́jọ́ tí òní bí kò ṣe sinimá aládùn, ẹ̀rín àríntàkìtì ni ṣùgbọ́n ó tún lọ́gbọ́n. Kí ni táítù sinimá tá mú wá tí ò ṣe jù gé fọ̀, tù oge fọ̀. Ẹ sáré lọ sí ìkànnì Àpáta TV lórí YouTube, ibẹ̀lẹ̀ ti máa rí wò. Ìzádà kẹ́ download ẹ̀ tàbí kẹ́ wò directly lórí Àpáta TV lórí ìkànnì YouTube, ibẹ̀lẹ̀ ti máa rí wò. Ẹ bá ní tù gé fọ̀, àwọn àgbàgbà òṣèré ló kópa ń bẹ̀. Àwọn bíi Ronke, Odusanya, Kemity, Mr. Latin, Ajanbadan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó bẹ́ẹ̀ tó jẹ́ pé bàbá Latin àti Kemity náà máa fẹ́ràn ẹ̀rí pẹ́ni tó máa kú pàdé ẹni tó máa pa láwọn méjèèjì. Táwọn fọpọlọ àwòrán wọn ṣeré. Ọ̀rẹ́ dání kò tó pọ́n, ẹni àbínibí ń dání. Latin àti KGL lẹ́nu iṣẹ́ náà bára wọn fà á o tó fi jẹ́ wípé iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì látàrí ìwà màgòmágó àti jìbìtì tí Latin ń lò fún, torí wípé ọ̀gá iléeṣẹ́ sọ fún wọn wípé orílẹ̀-èdè wo máa rọrùn, tó bá jẹ́ bẹ́ẹ̀ o ẹnìkan nínú yín kó fi sẹ́lẹ̀, ó yẹ lọ bára yín sọ̀rọ̀ ta ni ó fi sẹ́lẹ̀. Ọ̀gá Latin wá dọ́gbọ́n gbìmọ̀ràn pọ̀ títí tán fi dá ìkejì dúró, ó lo ọgbọ́n àrékérekè fún tán fi dá dúró. Bó bá jẹ́ yín ni arákùnrin kejì, ẹjọ́ ṣe tí ẹ máa dáríjì ọ̀gá Latin gan nígbà tó wá fún ìdarí sí ẹ̀sìn lẹ́yìn ìgbà tọ́wọ́ ti bà á tán. Ẹ wò lórí ìkànnì Àpáta TV lẹ ti máa rí wò lórí YouTube. Zẹ́dà kẹ́ wò directly tàbí kẹ́ ṣàrìṣàjì mọ́ ẹ̀rẹ́ bí àwọn fa sí yẹn ni pé kẹ́ download ẹ̀ láti English language wa ń bí. Ẹ lọ wò, ẹ jẹ́ ká wò. Ronke Odusanya ìyá olówó tí ò lórí ọkọ, tí Kemity tó jẹ́ pí àbọ́mọ ọ̀dọ̀ táwọn wá wò pé ìyá ò máa lórí ọkọ, bó wá ní ọkọ mi bàbá Latin só wà ní lọ gbé súnmọ́ ìyá, tí Kemity sì ṣe bẹ́ẹ̀ tí bàbá Latin náà tó náà gbàmọ̀ràn tí gbogbo wọn sì rò pé òkè ẹ̀já lọ tẹpa sọ́rùn yìí olówó. Àwọn agbàmọ̀ràn tí olówó wá fún Latin ní 5 million torí ó ṣoore fún láti wọlé sí ìyá lára, àmọ́ tó kọ̀ tí Kemity wá sọ fún bàbá Latin wípé lórí ẹ̀ sì sóòsì mọ́ tó ń sìn gbà tẹ̀ndẹ́lẹ́. Pákí tí bàbá máa dáhùn, bàbá ló mọ tó ń fẹ́ ṣe ò, torí pé irú ẹni téèyàn bá máa jẹ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ èèyàn kì í sáré jẹ́. Ẹ wò ẹ má jẹ́ ń sọ fíìmù yìí jù. Tù gé fọ̀ lórí ìkànnì Àpáta TV, ibẹ̀lẹ̀ ti máa rí wò. Ẹ má wá gbàgbé pé YouTube wa yìí náà ní ìdí yín, a nílò yín gan ni. Ẹ bá wa subscribe, ẹ kàn tẹ notification bell, Ọlọ́run gbọ́ ẹ ṣe rere o. Torí rẹ̀ lójú owó rí bẹ́ẹ̀ ṣe ń tẹ̀yìn ìrètí jẹ́ ti yín o. Ẹ wá ní rí ohun gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ikú tó ń pa àwọn èèyàn káàkiri yìí kò ní pa ẹ̀mí àtẹ̀yìn o, láṣẹ Ọlọ́run Elédùmarè. Ẹ wò ẹ tún pàdé wa lórí àwọn sinimá míì jàǹkàn tó ń padà bọ̀ láìpẹ́. Ẹ ṣé púpọ̀. Apartment káàkiri lábẹ́ ọ̀dẹ̀ oúnjẹ ó yọ ká mọ̀ sun apartment káàkiri bàbá ti lówó lọ́wọ́ ká mọ̀ sun apartment ká mọ̀.